ẹ̀yin bàbá wa nínú Kérúbù àti Séráfù ẹ máa ṣe ẹ wo fídíò yìí. ẹjọ kí ni ẹ̀dá ọya ẹ sọ sórí ẹjọ ọya ẹ súnmọ́ bẹ̀. so ohun tí a sọ ni pé Ọlọ́run ló bàbá Mósè Orímọládé lábẹ́ igi obì yìí dáadáa débi wípé gbogbo ìgbà ìjókòó kì í kò láàrin fún àwọn ọmọ ìjọ Kérúbù àti Séráfù even àwa tó jẹ́ Anglican Church tọ́rọ̀ bá lúwa lójú ìgbà mìíràn a wà bí a ti gbàdúrà ó lè máa rí bí at the same time. Olúwa mú orin jáde pé ìpìlẹ̀ ti Jésù. Nígbà mìíràn ẹ̀wẹ̀ tó bá ṣe pé ara yẹn ò fẹ́ lókun díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa wá láti ja owó yìí á lọ sí á dẹ̀ mú ara yẹn lè padà tọ́jú á lè padà sípò lọ́pọ̀lọpọ̀ ìgbà míì igi kì í so kò ń lè so ṣùgbọ́n ní àkókò yìí tẹ́ wà ń sìn káyọ̀ tó lọ́kọ́ padà pẹ̀lú ọ̀fẹ́ Ọlọ́run ó ṣe pé padà sọ ẹ̀kọ́ péré pẹ̀lú ọ̀fẹ́ àti àti Ọlọ́run ni. This tree is an instructive tree so far ló jẹ́ pé a nílò láti gbàgbé ẹ̀ wọ́n ní ọkọ̀ dábàá lè ṣe pẹ̀lú ọ̀fẹ́ láti secure igi yìí ẹgbẹ́ ti bẹ́ẹ̀ máa ṣe bójú máa ní títà àti ilé yìí pẹ̀lú ọ̀fẹ́ àti àti Ọlọ́run. Ẹ jọ a máa ń pè yín níjà sí ilé ẹ̀kọ́ sísà àti mọ̀. Afẹ́kẹ́ clarify kankan nítorí bá a ṣe wá síbi igi àwọn oníròyìn rẹ̀ kì í ṣe pé wọ́n ń bọ igi yìí o. wọ́n wá síbí fún ìtẹ̀síwájú ohun tí àwọn jáde bá béèrè ojú ohun tó dára wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníròyìn wọ́n pọ̀ sí dáadáa tó kì í ṣe kí wọ́n máa ń bọ wọn kì í bọ́ fún ohunkóhun ṣùgbọ́n ó jẹ́ igi tó jẹ́ ìyanu táwọn bá dé sí i wọ́n á gba ìwòsàn èèyàn tí ò ti ẹ̀rọ ọmọ bí ń gbà mìíràn wọ́n bá gbàdúrà ó fi hàn tó délẹ̀ ìyanu máa ń ṣẹlẹ̀. ẹ ṣe gbọ́ ẹjọ́ nípa ibi tí ẹjọ́ àdúrà wà báyìí má ti ní ó ti gbọ́dọ̀ lórí ó dàgbà parí unless somebody want to pay 10 million ẹ kò tí anybody want to pay 10 million ó kò tí. Wájú la máa ti ṣe yẹn wájú. Ẹ̀kún wọn lẹ̀ sà ẹ̀kún wọn lẹ̀. Ṣé orí wájú yẹn? Wọ́n ló wà bẹ̀ wọ́n ló wà bẹ̀. Go back to
Please, you have 1 minute to this. 1 minute. Yes, sir. Are you okay? No, sir. Thank you very much. Thank you. Don't get them here. Don't tell you now, but don't forget about the phone here. Inú mi dùn gan nígbà tí mo rí fídíò yìí ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tí ẹ mọ bí church yìí ṣe jẹ́ nínú ìtàn Kérúbù àti Séráfù gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa nígbà tí bàbá wa Mùsùlùmí sì wà ní kékeré wọ́n máa ń lọ sínú church yìí so that was a day tí bàbá wọnú church yìí wọ́n dẹ̀ tilẹ̀kùn mọ́rí ṣùgbọ́n ṣàdédé ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbóhùn orin tó dùn gan tó wà so melodious so ẹni tó wá jáde àgbà church yìí wá wò pé níbo lórin ti ń wá nígbà tó yá wọ́n á dúró títí tí bàbá fi ṣetán nígbà tí bàbá jáde wọ́n á ní ìwọ́n tó wà ní church àwọn ojútùú wọn bẹ pẹ̀lú ẹ̀ wọ́n á ní kò sẹ́ni bọ́dì ń bẹ̀ alàgbà yẹn wọnú church kò rí ẹnì kankan wọ́n ní mo ń gbóhùn orin tó dùn kódà àwọn ará àdúgbò sọ pé àwọn ń gbóhùn orin tó dùn bàbá ní àwọn àlejò ni wọ́n ní àwọn bàbá ní àwọn áńgẹ́lì ló wá kí wọn so àwọn messages kan àti bàbá gbà lọ́jọ́ yẹn tó ní ṣe pẹ̀lú ìtàn bí Ọlọ́run ṣe dá Kérúbù àti Séráfù sílẹ̀ ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ ibi tí mò ń lọ gangan ni wípé nígbà tí mo rí àwọn bàbá yìí tí wọ́n kàn sí Kàrẹ́ inú mi dùn gan because láti bí ọjọ́ mélòó ni mi gan ti ń ronú láti sọ̀rọ̀ nípa àwọn ìgbésẹ̀ tó yẹ káwọn bàbá yìí gbé ìjọ tí mo kọ́kọ́ máa dé Ìtẹ́ Àánú níbi tí wọ́n gbé bàbá Mùsùlùmí lọ sí ọ̀la ṣẹṣẹ mo observe so many things níbẹ̀ tó dẹ̀ tẹ́ mi lọ́rùn mo wò ní wé pé bá a ṣe pọ̀ tó ní Kérúbù àti Séráfù bọ́lá ṣe bless wa tó bá sí náwọn conferences tó ó yẹ kí a rí ọwọ́ àwọn conferences ta nìyẹn níbẹ̀ ẹ wo Celestial ẹ wo CAC ẹ wo ṣe ṣe ibi tí bàbá Lọ́lá wà tí bàbá sùn ẹ wo bí wọ́n ṣe ṣe ibi tí Ọ̀ṣọ́fà sùn níṣẹ̀lẹ̀ so àkọ́kọ́ ẹ̀kejì orí òkè bàbá ní Kàrẹ́ ọjọ́ tí mo kọ́ dórí òkè yẹn náà mo wò pé kí làwọn bàbá wa ń wò ní Kérúbù àti Séráfù kí lẹ̀ ń wò ní Kérúbù àti Séráfù kudos to bàbá mi Superintendent Apostle S. Aniel Lákùngbà Àkókò àti ìyá mi Prophetess Comfort Aniel Lákùngbà Àkókò àti bàbá mi Special Apostle Adeleti S.A. yeah so now nígbà tí mo dórí òkè yẹn mo rí wípé àwọn bàbá wa ní ìṣẹ̀ṣe nígbà tí mo dé church bàbá lókè Ìgbàlà àwọn bàbá wa tó kù ní Kérúbù ẹ̀ ní ìṣẹ̀ṣe pàápàá lórí ìrántí Mósè lóòótọ́ ẹ̀yin conferences yẹn ẹ lè ní orúkè tí ṣùgbọ́n kò sí nǹkan tó sọ wípé kí ẹ̀yin náà máa ní ọwọ́ sí ètò yẹn níwọ̀n bàgbà tó jẹ́ pé bàbá Mósè Olúmọdé tí wọ́n là sí lọ́lọ́run fi ìjọ Kérúbù àti Séráfù wọn èmi ò wá mọ rísì tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá wa ní Kérúbù ṣe fi dẹ́yẹ sí nǹkan tó ní ṣe pẹ̀lú bàbá Mósè Olúmọdé tí wọ́n là sí ní Kàrẹ́ Bíbélì sọ pé ká má sì jẹ́ kí ìyapa wà ní àárín wa mo mọ̀ pé èmi jọ ìwọ jọ ló ń fa púpọ̀ nǹkan yìí a mọ̀ pé nǹkan yìí náà ṣe máa ṣẹlẹ̀ gbogbo aláwọ̀ tó ṣẹlẹ̀ láàrin ìyá wa Captain Abiodun Emmanuel àti bàbá pẹ̀lú àwọn kan ṣùgbọ́n tó bá yẹ pé lóòótọ́ là ń ka Bíbélì tó dẹ̀ ń yé wa àwọn kan tí ò kí ṣe láàrin àwọn kìnfèrí kò yẹ kó máa ṣẹlẹ̀ láàrin wa tí ẹ̀yin bàbá tẹ jẹ́ ìrànṣẹ́ Ọlọ́run tí ẹ bá lè mú ìyapa kúrò láàrin ara yín tí Bíbélì sọ pé ká má sì jẹ́ kí ìyapa kó wà ní àárín wa Bíbélì sọ pé èmi ni Paul èmi ni ti Apollo ó ní ká má sì jẹ́ kí ó ṣẹlẹ̀ láàrin wa ṣùgbọ́n síbẹ̀ ẹ̀yin tẹ́ wá ń wàásù yẹn fún wa ìyapa gan wà ní àárín yín kí wá ní àpẹẹrẹ èrè tẹ́ fi ń lélẹ̀ kí ni àpẹẹrẹ èrè tẹ́ fi ń lélẹ̀ so tí Agelu bá ní orí òkè tiẹ̀ tí ẹ̀rìmọ́ ní orí òkè tiẹ̀ tí Ọlọ́run kọ́lé ní orí òkè tiẹ̀ tí Ògo Ọlọ́run conference ní ẹlòjì ní orí òkè tiẹ̀ tí àwọn àtúnbí Mósè ní Ògbẹ Àkókò ní Ìkàrẹ́ tí wọ́n ní orí òkè tiwọn àtàwọn tó kù síbẹ̀ ìyẹn ò ní pé kí ẹ̀yin bàbá yìí má lè tiẹ̀ fi òun sọ̀kan pé àwa náà tiẹ̀ fẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé Kérúbù unite especially unification ìjọ tẹ́ ti dá sílẹ̀ kò sí nǹkan kan tá a rí èmi ò rí nǹkan kan gómọ tí unification ṣe èmi ju ìwò ojú ẹ náà lẹ́yìn sí láàrin ara yín because ẹ wo orú ilé tó jẹ́ family house bàbá Mósè yẹn sẹ́yìn pé bàbá Mósè Olúmọdé kò kó ọrọ̀ ayé jọ bí àwọn pásítọ̀ yẹn ayé ìsìn bí àwọn wòlíì ayé ìsìn bàbá ò ní mọ́tò bàbá ò nílẹ̀ bàbá ò níyàwó tí kò fẹ́ bímọ tó jẹ́ tiẹ̀ àwa náà lọ́mọ ẹ̀ bàbá ò nílé ilé tẹ́ ń wò yẹn táwọn pè ní ilé Mósè yẹn family house wọn ni káàkiri sáwọn ìlú tó ń tún lè yẹn sí ilé yẹn bá ti dẹnu kọlẹ̀ lẹ́ni
níbi tí kérúbù tàn délé ni kí ló fà so ṣùgbọ́n nígbà tí mo rí àwọn bàbá yìí tí wọ́n lọ sí Ìkàrẹ́ inú mi máa dùn pé nǹkan tí mo tún rò látọjọ́ pípẹ́ wá láti sọ̀rọ̀ ń pẹ́ ẹ̀yin bàbá yìí á dà fún yín o mi ò tó gbàdúrà fún yín ṣùgbọ́n Apostle Paul sọ wípé ẹ máa gbàdúrà fún wa ẹ̀yin bàbá yìí á dà fún yín ìjọba Ọlọ́run tẹ̀ nípa kò ní bọ́ lọ́wọ́ yín àkíyèsí mi tí mo fẹ́ kí a sí wọ́n ní wípé ẹ̀rọ àwọn bàbá yìí bí wọ́n ṣe mọ́ tónítóní ẹ̀yin wòlíì pínpín kúkú ní kérúbù ẹ̀yin wòlíì yàmìyàgò ní kérúbù ṣẹ́tìrì báyìí báwọn bàbá yìí ṣe mọ́ bó ṣe kó máa rí nìyẹn ẹ pé ìgbà tí wọ́n débẹ̀ ẹ pé wọ́n ṣe gbogbo nǹkan létòlétò kì í ṣe ilé ètò ẹ̀pẹ́ ẹ̀yin wòlíì yàmìyàgò kan ní kérúbù ẹ miss Paris mọ́rẹ̀ gajini ẹ mú tán ẹ wá máa forí dólẹ̀ kiri mo tẹ̀ rí kàwé sórí ìjà tó gun orí òkè àjà just imagine tó dẹ̀ ló ń jẹ́ wòlíì ẹ báwọn bàbá yìí ṣe mọ́ tónítóní bó ṣe yẹ kó rí nìyẹn pastor video yìí ń bọ̀ lọ́nà this is Ademade bye for now. Ade Omo Ade, advocate for the masses.